ìrìn àjò ẹ pátápátá kò lé Ọlọ́run lọ́wọ́ mọ̀ wípé Ọlọ́run nìkan òun ló lè ṣe é kìí ṣe ènìyàn. Ẹ̀díyẹ sára ọ̀rọ̀ Ọlọ́run tó sọ kò ní lọ́la ṣe lówí nígbà tí Jésù bá dé ní bọ́lára. Ẹ jẹ́ ká gbọ́ràn. Òun ló mú ẹ̀gbọ́n kan tó ṣe wípé ó gbòòrò wípé tó yà àbúrò òun bá ti ẹ̀ travel ó di dandan bóyá ó máa dáa fún torí òun nígbàgbọ́. Ẹ̀gbọ́n yìí lọ ya owó ó lọ ya owó gbọ́múlé láńtà ó fi rán àbúrò ẹ̀ lọ sí ìlú òyìnbó. Ní ayé ti dé ẹ̀díyẹ sára ọ̀rọ̀ Ọlọ́run tó sọ kò ní lọ́la ṣe. Àbúrò ẹ̀ dé ìlú òyìnbó tán nítorí pé gbogbo èèyàn ló mọ̀ wípé béèyàn bá yáwó gbọ́múlé láńtà ó ní ìgbà àti àkókò tó ṣe wípé wọ́n gbọ́dọ̀ máa san owó yìí léraléra. Àsìkò yẹn ò gbọ́dọ̀ yẹ̀ rárá nítorí wípé tí àsìkò yẹn bá yẹ̀ díẹ̀ ó máa ń lágbára pípọ̀ jù. Gẹ́rẹ́ nígbà tọ́lọ́ ń ṣe ìgbà tábúrò débẹ̀ Ọlọ́run kẹ́ ó ń ríṣẹ́ ó dẹ̀ ṣe gẹ́gẹ́ bí àdéhùn tó ṣe fẹ́ gbọ́n ẹ̀ kó tó di wípé ó kúrò. Gẹ́gẹ́gẹ́dẹ́ ó ń san owó ó ń sẹ̀ǹdì owó sẹ́gbọ́n ẹ̀ nílé ẹ̀gbọ́n ẹ̀ fi ń ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe. Wọ́n ń dá owó yìí padà díẹ̀díẹ̀ àmọ́ nígbà tó dé àárín kan ẹ̀gbọ́n yìí ni mo gbàgbé wípé wíìkì yìí òun tún lówó mi ìta tún máa dá o. Ló bá kọ pajúdà sẹ́gbọ́n ló bá ní ẹ wá bí ẹ̀gbọ́n àṣejù yín ti fẹ́ pọ̀ o tẹ̀rọ ìpò òun ká owó ń bíbà yìí ni òun ò ká owó níbi tó òun wà kẹ́ kí nìkan tó ṣẹlẹ̀ gan ó dàbí èyí pé ẹ ti fẹ́ mọ disturb òun báyìí o. Ọmọ ló ń pariwo wáyé làwọn ṣe kàtó. Nítorí wípé nǹkan yìí àkẹ́ máa disturb òun ò fẹ́. Wàhálà yìí ọ̀rọ̀ yìí kọ́kọ́ mú ẹ̀gbọ́n pé kí ló ṣẹlẹ̀ kí ló lè fà á tábúrò òun fi lè sọrú èsì báyìí. Ohun tí máa dáwọ́lé. Ló bá ní dáa kò sí ṣíṣe kò sáìṣe. Òun ń retí owó tó òun sọ òòjọ́ dákun. Bó ṣe mú nọ́mbà ẹ̀gbọ́n nìyẹn ló bá block ẹ̀. Ẹ̀gbọ́n try gbogbo ọgbọ́n àti gbogbo ìmọ̀ tó lè ṣe wípé kò sí ẹ̀kọ́ ń tàtì ẹ̀. Kò rí àbúrò gbogbo ìmọ̀ tó lè ṣe wípé kò sí ẹ̀kọ́ ń tàtì ẹ̀. Kò rí àbúrò ẹ̀kọ́ ń tàtì mọ́. Ọjà díẹ̀ tẹ́gbọ̀n tà wẹ́rẹ́wẹ́rẹ́ ó fi san gbèsè títí gbogbo ọjà ti joro tán ní ṣọ́ọ̀bù. Kò mọ̀nà tó fẹ́ gbà ó wò wípé kí ni nǹkan tó yẹ kóhun tún ṣe. Ìgbà tó tákòókò tó yẹ kẹ́gbọ́n san owó tí wọ́n lọ yá ẹ̀gbọ́n òrówó san mọ́ làwọn gbámúlé láńtà bá dé yẹn bá ju apẹ̀rẹ̀ sí ọrùn ẹ̀gbọ́n. Ló bá ní àkókò ti tó báyìí wípé kó wá san owó àwọn wípé àwọn ti retí ìgbà tó yẹ kó san owó àmọ́ kò san owó yìí mọ́. Ẹ̀gbọ́n fàbùrù sówó ọkọ fàyà rẹ̀ sówó. Nǹkan tó wùn rí ni wípé kí ẹ̀gbọ́n jáde làwọn èèyàn yìí a sì mọ bí báwọn ìjọba wọn ṣe lágbára tó àwọn ìjọba gbọ́múlé láńtà lọ́sàn-án gangan ni wọ́n gbọ́múlé láńtà fẹ́ nìyẹn nítorí nǹkan tán máa fojú ẹni yẹn rí afẹ́ lè sọ wípé kí ló dé tó hùn dọ́dọ̀ àwọn pípò yìí láti ya owó àmọ́ ìṣòro tó máa dojúkọ wá débi wípé ayé máa fi sọ wá dẹlẹ́sìn àdúgbò tó máa fi sọ wá doníyẹ̀yẹ́ káàkiri Ọlọ́run mọ̀ ní jẹ́ kó dé bá wa ò lágbára lọ́wọ́ Ọlọ́run. Bí ó ṣe ju apẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀gbọ́n nìyẹn o yẹn bá ń wọ́ káàkiri àárín ọjà yẹn bá pariwo lé lórí onígbèsè ó yá máa bọ̀ wá sanwó ẹlẹ́yà ni ẹ́ ó yá máa bọ̀ wá sanwó yáwó san onígbèsè ẹ̀dá ó fowó rábùrù ẹ̀ lọ́lù òyìnbó ó kọ̀ kó sanwó wa fún wa. Ariwo yìí òun làwọn pípù yìí bẹ̀rẹ̀ sí ní pariwo tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọkùnrin yìí ṣe ẹlẹ́yà láàrin ọjà. Lẹ́gbọ́n yìí ń tomi lójú ṣòro. Ló káwọ́lé rí ló ń sun ẹkún ló ń bẹ gbogbo àwọn èèyàn. Wípé ẹjọ́ ẹ dákun ẹ̀ nítorí olówó lòun yá ẹjọ́ ẹ ṣàánú òun. Bí wọ́n ṣe fi ń ṣẹlẹ́yà yìí ẹ̀yin tèmi. Ní bàbá yìí tó ló bá lọ tiẹ̀ ló bá rí gẹ́rẹ́ ló bá rìn fásitẹ́yìn padà nínú mọ́tò tó wà ló bá pààkì mọ́tò sílẹ̀. Ó wá wò wípé kí ló lè fà á tí àwọn mọ́tò
mọ́tò wà ló bá pààkì mọ́tò sílẹ̀ ó wá wò wípé kí ló lè fà á tí àwọn ènìyàn fi odindi ayẹyẹ àgbàlagbà báyìí tí wọ́n fi ń ṣẹlẹ́yà káàkiri tí wọ́n á ju apẹ̀rẹ̀ sí lọ́rùn ló ń làágùn gbogbo aṣọ ti tutù mọ́ lọ́rùn kí ló lè ṣẹlẹ̀ kí ló lè fà á ló bá páàkì sẹ́gbẹ̀ẹ́ ló bá pè é wáńbì èló gan lówó tó yá lọ́dọ̀ àwọn pípù yìí ó ní 350,000 ni ó ní 350,000 naira only ó ní bẹ́ẹ̀ ni ló bá pe àwọn pípù yẹn ó ní ẹ súnmọ́ mi bíbà èló lówó tó yá lọ́wọ́ yín ó ní 350,000 lówó tó yá náà ló ṣẹ́kù ó ní dà kò sí problem ẹ fún mi lákàtì nọ́mbà yín bàbá yìí bá gba àkáǹtì nọ́mbà àwọn pípù yìí ló bá fún wọn ní 450,000 naira 450,000 naira tí wọ́n ti bàbá yìí transfer fún wọn ló bá ní sẹ́ ẹ lè fi sílẹ̀ báyìí ó ní kò sí problem àwọn lè fi sílẹ̀ báyìí nítorí pé owó àwọn ti pé ó tún lé papà ọ̀nìdà náà àwọn yọ̀ọ̀dá yín ẹ̀ máa lọ. bí ó ṣe yọ̀ǹda ọmọkùnrin yìí nìyẹn o ní bàbá yìí bá pè é ó ní Mr. Man can I please see you ó ní bẹ́ẹ̀ ni ló bá kọjú tí wọn ló bá lọ bá bàbá nínú mọ́tò ló bá bẹ̀rẹ̀ sí ní sunkún ó ní ẹjọ́ ẹ̀dá kò sẹ́ẹ̀ lè wipe tears yín little ó ní da òun á ṣe é ó bá gbìyànjú ó wipe tears ó ní ẹ̀kọ́ máa sọ wípé ọ̀rọ̀ yín ti dayọ̀ ó náà bá sọ ọ́ tìgboyà tẹkún lójú àtomi lójú yọ̀bọ̀yọ̀bọ̀ bómi ṣe ń jábọ́ lójú bẹ́ẹ̀ náà ni ikún ń jábọ́ nímú ó bá ní dáa ó ní bẹ́ẹ̀ ni ó lóun nígbàgbọ́ pé ọ̀rọ̀ òun ti dayọ̀ ó nítorí pé ó ní kí èlò ló lè tán ìṣòro yín kí ni nǹkan tóun lè fi ràn yín lọ́wọ́ tó lè tán ìṣòro yín pátápátá ó ní wọ́n sì ẹ̀ kọ́kọ́ sọ iye tó lè tán ìṣòro ẹ̀ ní bàbá ẹ̀ bá dáhùn bàbá ẹ̀ ní iye tó ó ní ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ̀ kàn fóun ní 30,000 ẹ jẹ́ ó ní wọ́n sì ẹ̀ kọ́kọ́ sọ iye tó lè tán ìṣòro ẹ̀ ní bàbá ẹ̀ bá dáhùn bàbá ẹ̀ ní iye tó ó ní ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ̀ kàn fóun ní 30,000 ẹ jẹ́ kóun máa lọ ẹ mọ̀ pé ní ìgbà míì téèyàn bá wà nínú pressure tó ṣe wípé ó lágbára jù àti nǹkan tó ṣe wípé kò expect kò ṣẹlẹ̀ sí tó bá ṣẹlẹ̀ gbogbo àwọn èèyàn ló máa mọ̀ wípé àwọn èèyàn máa mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ sí ẹni yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lásìkò ṣe rí fún bàbá yìí lẹ́ni ìwá dáhùn wípé 30,000 lẹ́fẹ́ ó ní bẹ́ẹ̀ ni ó transfer ó ní ẹ fún mi lákàtì nọ́mbà yín ló bá transfer 30,000 naira fún bàbá yìí. gẹ́gẹ́ tó transfer tán ló bá mú pen ló bá mú ìyẹn báírò ló bá mú ìwé ló bá mú checkbook ẹ̀ ló bá write message ó ní bàbá ó ní ẹgbà ìwé pélébé check yìí ìgbà tí bàbá máa yẹ̀ wò ó bá 25 million naira ó bá nínú chẹ́ẹ̀kì bàbá yìí kọ́kọ́ fò sánlẹ̀ láàrin títì náà ó dákú lọ́rán gbọ́ndán ní bàbá tó help tó fún ní chẹ́ẹ̀kì yìí ló bá sọ̀kalẹ̀ nínú mọ́tò ló bá lọ bá ó ní dìde nílẹ̀ ó ní lóòótọ́ mo mọ̀ wípé oore tí ẹ expect ni ẹ má expect láti dúpẹ́ lọ́wọ́ mi èmi ò sọ wípé kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ mi Ọlọ́run kàn dìídì láti sọ wípé kí n ṣe yín lóore ni mo sì wá láti ṣe yín lóore ó ní oore yìí ó ní ẹ mọ̀ wá máa sọ wípé ẹ fẹ́ mọ bí mò ń gbé tàbí ẹ fẹ́ túláàsì ẹ gbọ́dọ̀ mọ bí mo ti wá tàbí ẹ fẹ́ wá san oore ẹ fẹ́ wá dúpẹ́ ó ní rárá ẹ má ṣe bẹ́ẹ̀ rárá ó kàn wù mí kí n ṣe yín lóore kí n ṣe yín láàánú kí n bọ́ aṣọ ìpọ́njú àti apẹ̀rẹ̀ ìpọ́njú tí ayé gbé wọ̀nyí kí n bọ́ dànù kúrò lọ́rùn yín ni.
oore tí bàbá yóò expect ló ṣẹlẹ̀ sí lọ́jọ́ tí àwọn kan dìde láti fi ṣe ẹlẹ́yà ọjọ́ yẹn náà lọ́lọ́run tún ṣe kíni lọ́lọ́run tún dìde oore kàkà ló tún gbé oore dìde sínú ayé ẹ̀ ló tún ta lóore oore ló ṣẹlẹ̀ sí lọ́jọ́ tí àwọn kan dìde láti fi ṣe ẹlẹ́yà ọjọ́ yẹn náà lọ́lọ́run tún ṣe kíni lọ́lọ́run tún dìde oore kàkà ló tún gbé oore dìde sínú ayé ẹ̀ ló tún ta lóore oore tí ó expect nínú ìrìn àjò ẹ̀ rárá. Bí mo jọba, bí mo dáde òkú, ẹ̀yà mi létí. Bí bàbá yìí ṣe padà sílé pẹ̀lú ìdùnnú àti ayọ̀lélẹ̀ pẹ̀lú checkbook 25 million naira. Ìdùnnú ṣubú láyọ̀ bàbá yìí kò mọ ibi tó ti yẹ kó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní jó ó rẹ́rìn délé ó fò fáyọ̀ ẹni tó bá ẹkún jáde kúrò ní inú ilé. Ẹ̀yin èèyàn mi ẹ má gbàgbé wípé ẹkún ni bàbá yìí jáde ló bá jáde kúrò nínú ilé o wọ́n fi ṣẹlẹ́yà kúrò nínú ilé àti ní agbègbè àti ní gbogbo ibi tó ń gbé gbogbo ojú pátá ló rí nígbà tí wọ́n fi apẹ̀rẹ̀ ẹ̀sìn sí lọ́rùn. Ó tó wá di wípé Ọlọ́run wá bọ́ apẹ̀rẹ̀ ìṣẹ́ àti apẹ̀rẹ̀ ẹ̀sìn ó bọ́ kúrò lọ́rùn ẹ̀ ó wá wọ̀ ọ́ ó gbé aṣọ ògo wọ̀ ọ́ ògo tí ó expect nínú ìrìn àjò ẹ̀ kó tó di wípé ó ṣẹlẹ̀ sí. Ìdí nìyí tó fi nílò láti tẹpá mọ́ àdúrà àti láti máa sọ fún Ọlọ́run wípé oore tí mi ò tiẹ̀ expect nínú ìrìn àjò ayé mi Ọlọ́run jọ̀ọ́ wá fi fún mi gbé lé mi lọ́wọ́. Oore tí mi ò expect nínú ìrìn àjò mi rárá Ọlọ́run wá ṣe fún mi. Mo fẹ́ kó o mọ̀ wípé o lè gbẹ́kẹ̀lé ẹ̀gbọ́n àbí àbúrò wípé tí n bá mú àbúrò mi tẹ́mi bá sọ dẹni ńlá ó lè ṣe wípé òun náà ló máa sọ mí dẹni ńlá padà kìí ṣe kìkì ẹni tó ṣe lóore ló máa ṣe é lóore o kìí ṣe kìkì ẹni tí wọ́n expect wípé ó máa gbé ẹ dìde lójijì ló máa gbé ẹ dìde Ọlọ́run ò kọ́ wípé àwọn ló máa gbé ẹ dìde àmọ́ nígbà tó lọ́wọ́ kọ àwọn nǹkan yìí wọ́n wá fojú ìkà wò wọ́n ìwọ ni kò tẹpá mọ́ ìrìn àjò ayé ẹ ìwọ ni kò tẹra mọ́ iṣẹ́ ẹ ní ṣíṣe kó o wá máa bẹ Elédùmarè ní gbogbo ìgbà wò. Má sọ fún Ọlọ́run ní gbogbo ìgbà Ọlọ́run aṣọ ìṣẹ́ táyé rò wípé àwọn gbéwọ̀ mí wọ́n gbéwọ̀ ìdílé mi Ọlọ́run fi iná bọ́ kúrò lọ́rùn mi kó o wá gbé aṣọ ògo titun tí ó mi àgbáyé títí tàrá yárí tí wọ́n á sọ wípé ọ̀nà wo ló gbà tó fi rìnnà kóore yìí ta ni babaláwo tó ti ẹ̀ ṣe fún un náà kó o wá ṣe fún mi kó mi ayé títì. Ọ̀nà tó lọ́nà yìí ọ̀rẹ́ mi múra láti gbàgbé kọjá òpin ayé ti dé. Ọwọ́ agbára tó fa aṣọ ìlékè tẹ́ḿpìlì ya ó yá dìde pẹ̀lú ọwọ́ agbára ẹ̀ kó o fa aṣọ ìṣẹ́ aṣọ ìpọ́njú aṣọ ìráhùn aṣọ àìrógolo aṣọ ìyàn aṣọ ká máa fọgbọ́n tọrọ jẹ kó o fà ya kúrò lọ́rùn mi kí n wọnú ògo titun lọ ìwọ náà má fẹnu sọ tìrẹ bẹ́ẹ̀ o kò sì nígbàgbọ́ lágbára lọ́wọ́ Elédùmarè wípé Ọlọ́run á gbọ́ àdúrà ẹ̀ á dẹ̀ gbọ́ ti èmi náà láṣẹ Elédùmarè ọba mi òkè. Nítorí wípé àwọn tó o lérò wípé ó máa help ẹ láti mú kó o ṣe rere àwọn yẹn kọ́ Ọlọ́run lè má orí ẹ lè má sí lọ́wọ́ wọn rárá tó ṣe wípé àwọn tó ò ṣe expect rárá àwọn yìí ló máa gbé ẹ wọnú ògo titun lọ. Tí kìkì dá wípé kí wọ́n wá máa sọ rán Ọlọ́run létí ní gbogbo ìgbà Ọlọ́run má gbàgbé májẹ̀mú tó o bá ìṣẹ̀dá mi àtàyànmọ́ mi dá níbikíbi ní orílẹ̀-èdè àgbáyé pátá lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí olóore mi wà tí àwọn tó máa gbé aṣọ ògo wọ̀ mí táwọn tó máa gbé mi dìde wọnú ògo titun wà Ọlọ́run tètè connect èmi àti wọn papọ̀ kí n wọnú ògo titun lọ kémi náà sì ẹ̀jẹ̀ èèyàn láyé. Ó tó
àkókò fún èmi náà láti máa fọhùn lókè. Mo sì ní ìgbàgbọ́ pé ní ìgbà tí a bá ti ní ìgbàgbọ́ bí hóró mustadi kan, ohun gbogbo tá a bá ti nílò lọ́dọ̀ Ọlọ́run ó di dandan á ṣe fún wa. Kíkí tiwa ni wípé ká di ìgbàgbọ́ wa mú, ká dẹ̀ mẹ́ni tí a jẹ́ nínú Kristi. Nítorí pé Bíbélì sọ wípé ẹni tó bá ti wà nínú Kristi ti di ẹ̀dá tuntun. Bẹ́ẹ̀ ni.